Ogun abẹ́lé orí kẹtàdínláàádọ́rin. Ọ̀rọ̀ di bó ló yàgò lọ́nà fáwọn ọmọ ogun Biafra lọ́jọ́ tí àwọn ọmọ ogun Ọbásanjọ́ wọ ìlú Umuahia. Ọgbọ́n ńlá ni ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ogun kọmando ní pápá ọkọ̀ òfurufú Port Harcourt jẹ́ fún wọn, pàápàá fún Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ olórí wọn. Ohun tó ti hàn sí wọn ni pé bí àwọn bá jáfara, àwọn ọmọ ogun Biafra yóò kó àwọn nípa pamọ́ra lójijì débi pé wọn kò ní lè ṣe ohunkóhun títí tí wọn yóò fi lé wọn lọ. Àfárá nìjà ẹkùn. Ọbásanjọ́ kìlọ̀ fún àwọn ọmọ rẹ̀, ó sì sọ fún wọn pé àwọn gbọ́dọ̀ múra kíá kí àwọn lè yanjú àwọn ọmọ ojúkù náà kó tó di pé wọ́n yanjú àwọn. Nígbà náà ló ní kí wọ́n tètè fún òun ní èsì ìwádìí ohun tó fà á tí àwọn èèyàn náà fi rí wọn mú ní pápákọ̀ òfurufú yìí, tí ẹnikẹ́ni kò sì lè dá sí i níbẹ̀, tí wọn kò lè tako àwọn ọmọ ogun Biafra tí wọ́n ń fi aeroplane jà, tí wọn kò sì lè dúró dè wọ́n, tó ṣe pé kálukú sá lọ bámú ni. Wọ́n sọ fún un pé àwọn ohun tó fa wàhálà náà ni pé kò sí àwọn èròjà kan ní pápákọ̀ òfurufú Pọ́tà yìí, àti pé àwọn aeroplane ajagun tí wọn ìbá gbé síbẹ̀ kò dáa. Nígbà tí Ọbásanjọ́ gbọ́ èyí, ó pàṣẹ kí wọ́n tètè ṣe àtúnṣe sí gbogbo ohun tó bàjẹ́. Òun náà sì mójú ara ìdébẹ̀ láti rí i pé àwọn aeroplane tó lè yìnbọn tó sì tún lè já aeroplane ẹgbẹ́ wọn gbọ́ balẹ̀ sí pápá ọkọ̀ òfurufú yìí. Ọkàn gbogbo àwọn ọmọ ogun sì balẹ̀ pé lọ́jọ́kọjọ́ tàbí nígbàkigbà tí àwọn ọmọ ojúkù bá tún wá dán irú pálapàla tí wọ́n dánwò yẹn wò, iná yóò mọ́ wọn. Níbi tí èlò ìjà náà ń gùn wọ́n dé, àwọn pàápàá gbé aeroplane ọ̀hún fò lójú ọ̀run láti fi halẹ̀, kí wọ́n sì ránṣẹ́ ìkìlọ̀ láti ojú ọ̀run sí gbogbo àwọn ọmọ ogun Biafra yìí pé àwọn ń retí wọn o, àwọn fẹ́ kí wọ́n tún wá ṣe ohun tí wọ́n ṣe níjọ́sí náà lẹ́ẹ̀kan sí i. Bí wọ́n bá ṣe é, tí wọ́n bá mú un jẹ, kí wọ́n wá fi ọwọ́ rẹ́ àwọn nímú. Ṣùgbọ́n ó jọ pé èyí tó bá àwọn ọmọ ogun ojúkù nígbà náà ju èyí tí àwọn ọmọ ogun kọmando ń rò lọ. Àwọn náà ń múra àwọn nǹkan míì, bó tilẹ̀ jẹ́ pé nǹkan ń dàrú mọ́ wọn lọ́wọ́. Níbẹ̀rẹ̀ oṣù kejìlá ọdún 1969 lélẹ́yìí, nígbà tí àwọn jagunjagun ọ̀tún àti tòsì ń fẹ́ gbẹyẹ lọ́wọ́ ara wọn. Ọbásanjọ́ ti gba àwọn ìbọn ńláńlá tuntun kan, bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo àwọn ọmọ ogun ẹ̀ ni wọ́n lè lo ìbọn náà. Ó sì ti gba àwọn tí wọn yóò kọ́ àwọn ọmọ ogun kọmando yìí ní ọ̀nà láti yìnbọn ọ̀hún. Ó ní bí wọ́n bá ti mọ̀ ọ́n, lára ohun tí àwọn yóò fi yanjú ojúkù nìyẹn. Lẹ́yìn tí wọ́n ti fi bí ọjọ́ mẹ́ta kan kọ́ àwọn ọmọ ogun kọmando ní ìbọn náà, tí wọ́n sì ti di atamátàsé láàyè ara wọn, Ọbásanjọ́ ní kí wọ́n lọ síbì kan tí wọ́n ń pè ní orí òkè Ọ̀gbọ̀, kí wọ́n yin ìbọn náà wò, kí wọ́n sì fi dán ara wò kí àwọn lè mọ bí ìbọn ọ̀hún ti dáa tó. Lóòótọ́ sì ni ìbọn náà lágbára, ó sì dára. Ó tó ohun tí àwọn ọmọ ogun bíi 10 lè dìrọ̀ mọ́, tí wọn yóò sì máa pa àwọn ọ̀tá wọn lọ bíi rẹ́rẹ́. Ọbásanjọ́ ránṣẹ́ padà sékòó pé òun ti dán àwọn ìbọn tuntun náà wò, àwọn sì ti kọ́ àwọn ọmọ àwọn bí wọn yóò ti lò ó, kí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ìbọn náà máa bọ̀ lójú ogun. Nítorí ibi tí ogun dé báyìí, gbogbo ohun tí àwọn bá ní làwọn yóò lò láti rí i pé àwọn rẹ́yìn àwọn ọmọ ojúkù. Eléyìí nìkan kọ́ ni Ọbásanjọ́ ṣe. Ó bẹ̀rẹ̀ sí ṣa àwọn ọmọ ogun jọ sí i fún kọmando. Àwọn ọmọ ogun rẹ̀ sì bẹ̀rẹ̀ sí pọ̀. Ìyẹn nítorí iṣẹ́ ńlá tó fẹ́ ṣe. Ṣé bó tilẹ̀ jẹ́ pé àwọn iléeṣẹ́ ológun lẹ́kọ̀ọ́ àti àwọn ọ̀gá rẹ̀ pàápàá ti sọ pé àwọn kò fara mọ́ ọ̀nà tó fẹ́ gbà láti sọ pé òun yóò fi kápá àwọn Biafra, àti pé ó ti ní ọ̀nà tí àwọn ti là sílẹ̀, ọ̀nà tí àwọn ti là náà ni kó gbà. Síbẹ̀ Ọbásanjọ́ ní èyí tó ń fẹ́ ṣe yìí ni yóò tètè mú ogun náà parí, àti pé ọ̀nà náà lòun yóò tọ̀ ń tòun, òun yóò kàn ṣọ́ra òun ni. Nítorí bẹ́ẹ̀ gbogbo ètò tó ń ṣe yìí kò sọ fáwọn ọ̀gá ẹ̀ o, kò jẹ́ kí wọ́n mọ̀ nígbà tí àwọn ti sọ pé àwọn kò fara mọ́ ohun tó fẹ́ ṣe. Níwọ̀n ìgbà tó sì ti jẹ́ pé òun ni olórí ogun kọmando, òun náà ló sì wà níbẹ̀, òun ló wà lójú ogun tó mọ ohun tó ń lọ, gbogbo àṣẹ sì wà lọ́wọ́ ẹ̀. Kò sí ohun tí ẹlòmíín lè ṣe, kò sí àṣẹ tí ẹlòmíín lè pa tí àwọn ọmọ ogun kọmando yìí yóò tẹ̀lé. Ohun tí olórí wọn bá sọ ni, Ọbásanjọ́ sì ni olórí náà. Ọbásanjọ́ ń kó àwọn ọmọ ogun jọ sínú kọmando, ó ń gba àwọn sọ́jà tuntun sínú iṣẹ́ ológun. Kò pẹ́ kò jìnnà tó fi ní àwọn bàtálíọ̀n bíi 10 lọ́tọ̀, ó sì pín wọn fún àwọn ẹ̀ka ológun rẹ̀ gbogbo.
ó fún 13 brigade ní battalion méjì, ó fún 14 brigade ní battalion kan, bẹ́ẹ̀ ló sì fún 15 brigade náà ní ẹyọ kan. Ó pín àwọn ọmọ ogun fún 16 àti 17 brigade náà. Ó fún tàkọ́kọ́ ní battalion kan, ó sì fún ìkejì ní battalion méjì, bẹ́ẹ̀ ló sì fún àwọn tó kù náà ní tiwọn. Ọmọ ogun bíi 500 sí 700 kan ló máa ń wà nínú battalion kan. Nítorí bẹ́ẹ̀ ohun gbogbo ló kún digbidigbi. Àwọn ọmọ ogun pàápàá sì ń gbáradì. Wọ́n fẹ́ mọ bí àwọn yóò ti ṣe kinní ọ̀hún, nítorí ojú ń kọ́ wọn lẹ́yìn tí wọ́n ti gba ìdánilẹ́kọ̀ọ́, tí wọ́n sì ti mọ bí wọn yóò ṣe yìnbọn tuntun, tí wọ́n sì ń retí ọjọ́ tí Ọbásanjọ́ yóò ṣígun fún wọn. Ṣùgbọ́n Ọbásanjọ́ fún rẹ̀ ń fi sùúrù ṣe é ni, nítorí kò fẹ́ kí kinní náà la ẹ̀mí púpọ̀ lọ, kí àwọn ọ̀gá rẹ̀ lẹ́kọ̀ọ́ má sọ pé kò tán nídìí ẹ̀. Ètò tí Ọbásanjọ́ ń ṣe náà ló ní kí àwọn ọmọ ogun òun tẹ̀lé. Àwọn kan yóò wọlé láti ọ̀nà Aba sí Kọ́tẹ̀pẹ̀nẹ̀, wọn yóò gba ọ̀nà Mbàsì títí dé Mbùlò títí wọ Ògbóebùlé. Àwọn ológun kọmáńdó kejì yóò máa gba ọ̀nà Umuahia lọ sòòsé láì dúró láì rọsẹ̀. Bí àwọn wọ̀nyí bá ti ń lọ, àwọn ọmọ ogun míì tó ti wà lẹ́yìn yóò tẹ̀lé wọn kíá, wọn yóò sì máa sáré tẹ̀lé wọn bí wọ́n ti ń lọ. Ìyẹn ni pé bí àwọn ọmọ ogun ojúkú bá ti ń sá lọ mọ́ àwọn ọmọ ogun kọmáńdó àkọ́kọ́ lọ́wọ́, bẹ́ẹ̀ làwọn míì yóò tún yọ lẹ́yìn wọn tí wọn yóò sì dà wọ́n ríboríbo. Wọn ò ní jẹ́ kí wọ́n dúró mọ́. Ọ̀rọ̀ wọn yóò sì dàbí ti ẹni tó gbé odó mì, tí ìdúró kò sí, tí ìbẹ̀rẹ̀ kò sí fún un. Àwọn ọmọ ogun 17 brigade yóò gba Aba yọ sí Mbàsì, wọn yóò sì gba ibẹ̀ já sí Umuahia. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun 12 brigade yóò gbà á láti Umuaro títí dé Mbùlè, àwọn náà yóò sì yọ sí Umuahia. 13 brigade yóò sì tẹ̀lé wọn. Àwọn ọmọ ogun yìí ni wọn yóò sì gba ọ̀nà Ìkọ̀tẹ̀pẹ̀nẹ̀ yọ sí Ògbùlé àti Bẹ̀ǹdé. Ètò tí Ọbásanjọ́ ṣe nìyí láti rí i pé àwọn ọmọ ogun Biafra kò rí imú mímọ́ títí tí àwọn yóò fi ṣẹ́gun wọn pátápátá. Ìlú Umuahia ló ní àwọn ń lọ. Àwọn yóò sì lọ sopọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun Nàìjíríà tó wà lápá ibẹ̀ yẹn, ìyẹn àwọn tí wọ́n wà ní abẹ́ Bísálà tó ń ṣe olórí wọn. Bí wọ́n bá ti ṣí ọ̀nà bẹ́ẹ̀ tó ṣe pé láti Aba títí wọ Umuahia kò síbì kan tí àwọn ọmọ ogun Biafra wà mọ́, bí ẹni tó ti dí gbogbo ọ̀nà mọ́ wọn ni. Ó sì dájú pé ọ̀nà kékeré tó kù kò ní tó wọn láti gbà. Wọn yóò kàn máa mú wọn bí wọ́n bá ti fẹ́ sá lọ tàbí bí wọ́n bá ti ní àwọn fẹ́ yìnbọn ni. Ṣùgbọ́n ohun tó ń jẹ́ kí ìmúra yìí lè ni pé kò sẹ́ni tó mọ bí kinní náà ṣe fẹ́ rí. Kò sẹ́ni tó mọ ìmúra tí àwọn ọmọ ogun ojúkú pàápàá ti mú sílẹ̀ dè wọ́n. Bó bá sì ṣe pé lóòótọ́ ni ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ pé àwọn ọmọ ogun Biafra wọ̀nyí ti ní èèlò ìjà àti ìbọn tuntun gẹ́gẹ́ bí ọ̀gá wọn ṣe ṣèlérí, a jẹ́ pé kò sẹ́ni tó lè sọ iye àwọn tí yóò bá ìrìn àjò tí Ọbásanjọ́ fẹ́ rìn yìí lọ. Kò sẹ́ni tó lè sọ iye ọmọ kọmáńdó tí yóò kó sójú ogun. Ọbásanjọ́ sọ fún àwọn ọmọ ogun rẹ̀ pé ètò láti so Aba àti Umuahia pọ̀ yìí òun fẹ́ fi ṣe ẹ̀bùn pàtàkì fún àwọn ọmọ ogun Biafra ni o. Ẹ̀bùn náà yóò sì jẹ́ ẹ̀bùn ọdún Kérésì. Nítorí bẹ́ẹ̀ ni kí wọ́n ṣe múra láti rí i pé wọ́n ja ìjà náà pẹ̀lú gbogbo agbára wọn. Ṣé ọdún Kérésì ti kù sí dẹ̀dẹ̀, kálukú sì ti ń múra fún ọdún. Kódà àwọn sọ́jà pàápàá ń múra pé àwọn yóò sinmi ọdún. Ṣùgbọ́n kó má bàa di pé ẹnikẹ́ni kò ráàyè ṣe ọdún Kérésì, Ọbásanjọ́ ní kí àwọn sọ́jà náà kí wọ́n ṣe ọdún Kérésì tàwọn ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1969. Ìyẹn ni pé àwọn ọmọ ogun kọmáńdó kò dúró de ọjọ́ tí gbogbo ayé ń ṣe Kérésì tiwọn. Àwọn ti ṣe Kérésì kó tó di pé ọjọ́ Kérésì náà pé rárá. Níbi ayẹyẹ ọdún náà ni àwọn olórí ogun wọ̀nyí ti sọ fún wọn pé àwọn náà yóò rí pé àwọn ṣọdún nígbà tí àwọn tó kù kò tíì ṣe ọdún tiwọn. Ìdí ni pé ní gbogbo àsìkò ọdún náà ojú ogun làwọn yóò wà, táwọn yóò máa jagun láti rí i pé Nàìjíríà padà sínú ìsinmi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà sì rí o, torí nígbà tó di ọjọ́ 22 oṣù kejìlá yìí, ìyẹn lọ́jọ́ tí ọdún Kérésì kù ọjọ́ 3, àwọn ọmọ ogun kọmáńdó bẹ̀rẹ̀ ìjà. Wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn sí Umuahia. Ìrìn àjò náà kọ́kọ́ le níbẹ̀rẹ̀ nítorí àwọn ọmọ ojúkú tí wọ́n pàdé lọ́nà ń ta bíọ́bíọ́. Àwọn náà ń jà, wọ́n sì ń wò pé níbo ni àwọn ọmọ ogun wọ̀nyí ti rọ́ wá. Ṣùgbọ́n bí wọ́n bá ti rí i pé apá àwọn kò ká wọn, bẹ́ẹ̀ ni wọn yóò bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọn yóò sì sá wọ inú igbó lọ. Kò sẹ́nìkan tí yóò sì dúró lójú ọ̀nà mọ́. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun kọmáńdó yìí ṣe tí wọ́n fi dé ìkóríta Òwéríntà. Níbẹ̀ ni wọ́n ti mú àwọn ọmọ ogun ojúkú bíi mélòó kan láàyè tí àwọn tó kù sì fẹsẹ̀ fẹ́.
àwọn tí wọ́n mú kò ní aṣọ gidi lára, aṣọ sójà tí wọ́n wọ̀ ti gbó mọ́ wọn lára, ó sì hàn pé ebi gidi ló ń pa wọ́n lóòótọ́ àti pé ìjà ikú ni wọ́n ń jà. Kódà àwọn tí wọ́n wọ aṣọ sójà nínú wọn pàápàá sọ pé bí àwọn bá wọ aṣọ sójà ní ọjọ́ kan, àwọn yóò pààrọ̀ rẹ̀ sí aṣọ ara àwọn ní ọjọ́ kejì nítorí kí ẹ̀mí aṣọ náà lè gùn, torí bí aṣọ ọ̀hún bá gbó àwọn kò ní rí òmíì rárá ni. Ohun táwọn kò mọ̀ nígbà náà ni pé wàhálà ti wà fún àwọn ọmọ Ojukwu fúnra wọn. Ìjà ń lọ láàrin àwọn ọmọ ogun àti àwọn ọ̀gá wọn títí dé ọ̀dọ̀ olórí orílẹ̀-èdè Biafra fúnra ẹ̀, ìyẹn Emeka Odumegwu Ojukwu. Àwọn aráàlú kan tí wọ́n ń fẹ́ kí ogun náà parí ń pariwo pé ọ̀rọ̀ ogun yìí ti débi tí apá àwọn kò ká mọ́, kí àwọn kúkú sọ̀rẹ́ńdà, kí àwọn sọ fún àwọn olórí Nàìjíríà pé àwọn ò jagun náà mọ́. Bí àwọn ti ń ronú yìí, bẹ́ẹ̀ náà ni àwọn sójà kan ń ronú. Àwọn sójà tí wọ́n jẹ́ ọ̀gá tí wọ́n mọ̀ pé Ojukwu fúnra ẹ̀ kò sọ òdodo ọ̀rọ̀ ọ̀hún fáwọn. Ojoojúmọ́ ni Ojukwu yóò sọ pé irinṣẹ́ ogun ń bọ̀, ṣùgbọ́n bí àwọn bá lọ tí àwọn bá bọ̀, àwọn ò ní rí irinṣẹ́ kankan, àwọn ò ní ìbọn, àwọn kò ní ọta àbọn, apá àwọn kò sì ká àwọn ọmọ ogun kọmandó. Bẹ́ẹ̀ ni kì í ṣe nítorí pé wọ́n lágbára ju àwọn lọ, nítorí pé wọ́n ní irinṣẹ́ tó dáa ju tàwọn lọ ni. Àwọn ọ̀gá sójà wọ̀nyí ń bínú, wọ́n ní Ojukwu kàn ń pa àwọn ọmọ ọlọ́mọ lásán ni. Bí wọ́n ti ń sọ èyí, bẹ́ẹ̀ ni àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ kan, àwọn aríjẹ nídìí màdàrú àti agbọ́tẹnu eku wífẹ́yẹ ń kiri, tí wọ́n ń gbé ọ̀rọ̀ àwọn sójà náà lọ fún Ojukwu, tí wọ́n sì ń sọ fún un pé àwọn sójà náà ni wọ́n fẹ́ pa á. Àwọn ni wọn kò jẹ́ kí àwọn lè ṣẹ́gun àwọn ọmọ kọmandó, nítorí àwọn ni wọ́n ń lọ tú àṣírí ohun tó ń ṣẹlẹ̀ ní Biafra fún àwọn ọmọ kọmandó yìí, tí wọ́n sì ń jẹ́ kí ìyà máa jẹ àwọn lójú ogun náà. Bí Ojukwu bá ti gbọ́ èyí ni yóò bínú. Ọ̀gá sójà yòówù tí wọ́n bá sì sọ pé ó sọ òdodo ọ̀rọ̀ tàbí ó mọ ohun tó ń lọ bẹ́ẹ̀ yẹn tó wí, Ojukwu yóò yọ ọ́ kúrò nípò rẹ̀, yóò sì ní kó padà sí olú iléeṣẹ́ àwọn ológun, kódà bí ìyẹn kò bá rí kinní kan ṣe níbẹ̀. Báyìí ló ń yọ àwọn olórí ogun tí wọ́n mọ iṣẹ́ ogun gan àtàwọn tí wọ́n mọ bí wọ́n ṣe lè yanjú ogun náà tí irinṣẹ́ bá tó wọn lọ́wọ́. Ṣùgbọ́n inú wọn kì í dùn nítorí pé àwọn kò ní irinṣẹ́ táwọn yóò fi jagun. Ọ̀rọ̀ náà le nígbà kan débi pé níṣe ni Ojukwu ní kí wọ́n tún tú àwọn ológun ńlá kan tí wọ́n ń pè ní Division 12 tí wọ́n ká. Bẹ́ẹ̀ àwọn yìí ń ja kinní kan nínú ogun kèrémí kọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ìrìn táwọn ọmọ ogun kọmandó ti ń rìn látẹ̀yìnwá, àwọn ọmọ ogun náà ló ń tú wọn ká. Ṣùgbọ́n ìròyìn ìbànújẹ́ kan làwọn kan lọ gbé bá Ojukwu pé olórí àwọn ọmọ ogun náà àtàwọn aṣáájú ogun ẹ̀ ti ń pète láti kó gbogbo àwọn ọmọ ogun wọ̀nyí lọ sẹ́yìn àwọn ọmọ Nàìjíríà, àti pé wọ́n ti ń bá wọn ṣètò bí wọn yóò ṣe tú àṣírí Ojukwu fúnra ẹ̀, tí wọn yóò lè sọ ọ̀ọ́kán ibi tó wà gan-an fún àwọn ọmọ ogun kọmandó, táwọn yẹn yóò sì dọ́gbọ́n wá síbẹ̀ tí wọn yóò mú bí ẹni tó mú adìyẹ lásán. Ọ̀rọ̀ náà le débi pé Ojukwu kò lè dúró wádìí ẹ̀ wò, nítorí bí àwọn wọ̀nyí bá lọ́wọ́ sí i lóòótọ́ pé kí wọ́n mú, òun náà mọ̀ pé kíá làwọn ọmọ ogun Nàìjíríà yóò rí òun mú, tí wọn yóò sì fi òun ṣe yẹ̀yẹ́ lójú ẹni gbogbo. Nítorí bẹ́ẹ̀ ló ṣe pàṣẹ, ó ní kí wọ́n tú àwọn ọmọ ogun 12 division náà ká pátápátá. Kì í ṣe pé ó déédéé tú wọn ká bẹ́ẹ̀, tipátipá ló fi mú wọn. Níṣe ló kó àwọn ọmọ ogun rẹ̀ míì, àwọn ọmọ ogun kan tí òun náà kó jọ tó ń pè ní kọmandó lọ́dọ̀ tirẹ̀ náà. Àwọn wọ̀nyí ló dà síta pé kí wọ́n tètè lọ bá àwọn ọmọ ogun 12 division yìí kí wọ́n sì tú wọn ká. Èyí tí kò bá fẹ́ lọ nínú àgọ́ aṣọ́jà ibẹ̀ kí wọ́n yìnbọn fún un lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí kí wọ́n gbé e wá sọ́dọ̀ òun kí àwọn lè ṣe ìdájọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà dàbí ogun láàrin àwọn ọmọ ogun kọmandó ti Biafra àtàwọn ogunlọ́gọ̀ aṣáájú ogun wọn tí wọ́n wà nínú 12 division. Ẹ̀ka ológun wọn tó ń ṣiṣẹ́ takuntakun, bí wọ́n ti ń kó ìbọn wọn ni wọ́n ń gba mọ́tò àyìnbọn àtàwọn èlò ogun gbogbo tí wọ́n ní. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń lé wọn ní ìlékúlé láti rí i pé wọ́n gba gbogbo nǹkan ogun tó bá wà lọ́wọ́ wọn. Lẹ́yìn bí ọjọ́ méjì tí wọ́n ti ń lé ara wọn kiri yìí, àwọn sọ́jà ogun náà tú àwọn ọmọ ogun yìí ká, wọ́n sì bà gbogbo ibùdó wọn jẹ́. Àwọn sọ́jà ibẹ̀ sì di alárìn kiri, wọn ò tilẹ̀ mọ ibi tí wọn yóò yà sí. Ohun tó sì fa ìdí ọ̀rọ̀ náà pàápàá kò yé ẹnìkankan nínú wọn. Àsìkò tí àwọn ń ṣe yìí ní àwọn ọmọ ogun Ọbásanjọ́ ń fọn bí erin, tí machine gun wọn ń bú bí ẹkùn, tí wọ́n sì ń sáré gìrìgìrì lọ sílùú Umuahia. Nígbà tí Ojukwu fúnra ẹ̀ yóò fi gbọ́ níbi tó fara ṣoko sí pé àwọn ọmọ ogun kọmandó Ọbásanjọ́ ti fẹ́ wọ ìlú Òwèrè, nǹkan ti bàjẹ́ kọjá àtúnṣe. Ó sáré, ó ní kí wọ́n kó ìbọn,
ó ní kí àwọn sọ́jà kan sáré ṣarajọ kí wọ́n lọ dènà de àwọn ọmọ ogun Nàìjíríà náà tí wọ́n ń sáré lọ sí Umuahia, ṣùgbọ́n ìtàkùn tó ní kí erin má wọdò ni o, tóun àti erin ló jọ ń lọ. Gbogbo eré tí àwọn ọmọ ojúkú ń sá nígbà tí wọ́n bá dé ìtòsí àwọn ọmọ ogun Nàìjíríà, tí àwọn náà bá gbúròó iná, wọ́n ń rọ́ padà ni o. Àwọn tí kò sì rọ́ padà níṣe lọ́wọ́ ń tẹ̀ wọ́n tí wọn yóò kó wọn lẹ́rú lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sì gba aṣọ ara àti ìbọn wọn. Wọ́n yóò dá wọn jókòó bí arọ lásán ni o, wọn yóò sì wà níbẹ̀ láì ní lè ṣe ohunkóhun. Ọ̀rọ̀ náà di ìyanu, ó sì di nǹkan ìkáyà lójú gbogbo àwọn ọmọ Ìgbò tí wọ́n ń gbọ́ ìròyìn kíní ọ̀hún. Ariwo tí wọ́n sì ń pa náà ni pé ọ̀rọ̀ ti tán wàyí o, àwọn ọmọ ogun Nàìjíríà ti tún wọ ìlú Umuahia. Ọ̀tọ̀ sì ni wọ́n ti sáré wọ ìlú ọ̀hún, bó sì tilẹ̀ jẹ́ pé ìlú ojúkú fúnra ẹ̀ ni ẹnìkan ò gbúrò ọkùnrin olórí Biafra náà o. Jagunlabi ti sá lọ bámúbámú. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà jàre? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tún pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.